أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Al-Jami' òun ni mo fẹ́ kẹ́ jájọ gbé ẹ̀wò kárònú sílẹ̀ nínú àwọn orúkọ Ọlọ́run. Àwọn kan pè ní ẹja pè ní Jami'un Nas, ìtumọ̀ kan náà ní méjèèjì. Olúwa ló kí rẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an nígbà tí Ọlọ́run narrate bí àwọn olùgbàgbọ́ òdodo ṣe máa kí Ọlọ́run ọba, wọ́n ṣe máa yin Ọlọ́run ọba, wọ́n ṣe máa ké pè ìpè Rabbana, Ọlọ́run ọba wa o, innaka jami'un nasi li yawmin la rayba fihi inna Allaha la yukhliful mi'ad. Ó dá wa lójú àmọ́ àgbàgbọ́ wípé ó kó gbogbo tí ń jẹ́ ọmọ ènìyàn, ó kó wa jọ ní ìjọ tí ò níyè méjì. Torí àwọn kan ń ṣe iyèméjì rẹ̀ gbogbo ni ó ṣe kó gbogbo wa jọ ládùúrú bílíọ̀nù tá a jẹ́ yìí. Ará Amẹ́ríkà mọ̀ pọ̀, ará Áfíríkà mọ̀ pọ̀, ẹ wo wọ́n ṣe pọ̀ tó ní Asia, China. Bó lọ́lọ́run ó kó gbogbo wa jọ ẹnu àwa tá a wà lérí ilẹ̀ yìí nìkan tán bá ní àkójọ sójú kan náà yọmọ tọ́ọ̀fù ká tó wá pé Ọlọ́run lọ́mọ iye bílíọ̀nù èèyàn tó ti lò lé ayé yìí rí. Ọlọ́run wá lọ́mọ iye bílíọ̀nù tí ó padà lò lẹ́yìn tiwa. Bó ní ó kó gbogbo wa jọ papọ̀ àbí yóò mọ̀ kó wa jọ díẹ̀díẹ̀ ni. Ó kọ́kọ́ kó àwọn kan jọ náà, ẹ bá parí tí wọ́n tán yóò fẹ́ wá gbé àwọn kan dìde yóò tún kó àwọn. Ila yawmil qiyamah ìjọ kan náà ló fẹ́ kó gbogbo wa jọ. Ọlọ́run sọ níbòmí nínú Al-Qur'an, ó ní la yajma'annakum ila yawmil qiyamah, máa kó gbogbo yín jọ níjọ́ kan náà tí ń jẹ́jọ́ ìjọ kìyàmà. Ààyè kan náà ni ó kó gbogbo wa jọ sí, kódà pẹ̀lú àlìjànnú pẹ̀lú. Tó bá ní ilé ìkọjá làákàyè rẹ̀, làákàyè rẹ̀ ò gbé, location wo ló fẹ́ lò? Àwọn èèyàn tí wọ́n lò lé ayé ní 300 years 400 years ago àti jù bẹ́ẹ̀ lọ, tán bá mọ̀ sọ fún wọn níjọ́ náà wípé yóò mọ̀ padà ṣẹlẹ̀ wípé ẹnìkan wà l'Amẹ́ríkà ẹnìkan wà l'Áfíríkà, wọ́n sì mọ̀ ríra wọn sójú lẹ́ẹ̀kan náà, wọ́n mọ̀ bára wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn náà sọ pé kò bá làákàyè mu, wọ́n lè ṣépè, wọ́n lè búra pé ọ̀rọ̀ wèrè ni kò bá làákàyè mu. Tán bá níyàn lè gbé ìrìn àjò láti Áfíríkà láti Nàìjíríà lọ sí Saudi, lọ sí Bahrain, lọ sí jù bẹ́ẹ̀ lọ bí tó jìnnà, lọ sí China, kódà lọ sí Australia lọ́hùn, tí ó sì wá ṣe ìrìn àjò yẹn tí ò ní lò díndín oṣù kan kó tó débẹ̀, yóò ṣe láàrin wákàtí. Àwọn ará àgbà náà sọ pé kò bá làákàyè mu. Ìwọ náà ti mọ̀ ipò ti bá làákàyè mu lénìí. Bóyá èyí tí ò bá làákàyè mu lérí tiẹ̀ náà lénìí, kó ju làákàyè rẹ̀ lẹ̀ kó submit ẹ̀ fagbára Ọlọ́run ọba pé kò sí ní tọ́lọ́run ọba ò lè ṣe. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Ibi tí yẹn máa kan ọ̀rọ̀ nípa dé nínú èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ̀rọ̀. Ó ní la yajma'annakum Allahu la ilaha illa hu. Ọlọ́run ọba tí ń jẹ́ Allah, kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ sìn àfòun. Nítorí pé la yajma'annakum ó di dandan. Màá ṣe bẹ́ẹ̀, kò sí ní tó lè jí ó yí padà. Màá kó yín jọ ila yawmil qiyamah, ìjọ kan náà dẹ̀ máa kó gbogbo yín jọ sí, kìí ṣe pé màá ṣe díẹ̀díẹ̀. Ìjọ tí ń jẹ́ yawmil qiyamah la rayba fihi, kẹ́nìkan má ṣe iyèméjì rẹ̀. Wa man asdaqu minallahi haditha, tọrọ Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó dirọ́ láéláé. So láàfin pé Ọlọ́run ọba ní Al-Jami', ọba tí ó kó gbogbo wa jọ. Ìgbàgbọ́ rẹ nínú orúkọ yìí gbọdọ̀ rinlẹ̀. Tó bá ti gbàgbọ́ ò ní lè bá wọn gbàgbọ́ wípé tá bá ti wá lọ àmọ́ wá padà wálé ayé àmọ́ wá kẹsàn. Torí páwọn kan ò fẹ́ gbàgbọ́ nínú orúkọ Ọlọ́run tí ń jẹ́ Al-Jami' pé yóò kó gbogbo wa jọ. Wọ́n fi ní ẹ̀san wà tòótọ́, àmọ́ ilé ayé yìí náà lẹ̀san wà. Wọn ò fẹ́ gbàjọ́ kan ìgbọ́. Wọ́n ní ilé ayé yìí lẹ̀san wà. A níbi tí báwọn pẹ̀ tó bá ti kú tó fayé lẹ̀, wọ́n wà á tún ọ bí, ó dayé àtúnbí. Wọ́n ló dayé àtúnbí, wọ́n tún ọ bí ni. Wọ́n lè bí ọ sílùú mi, ó lè jẹ́ ìlú tí o ti gbé tẹ́lẹ̀ náà rí, ó á padà wá. Ó wá lè wá níwò olówó torí ó ti ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fẹ́ kó kẹsàn. Ó lè wá níwà tálíkà nítorí ó ti ṣaburú tẹ́lẹ̀, wọ́n fẹ́ kó kẹsàn. Ó lè wá ń wẹ ẹranko tó mọ jìyà, wọ́n mọ dá mi gbóná sí ọ lára, ewúrẹ́, nítorí ó ti wálé ayé kan tó ti ṣèkárí. Àbí kan dá ọ ní dàgí kó tún wá lẹ́yìn tó bá jẹ́ igi tán bá gé ọ tán, ó tún padà wálé ayé níwẹ̀ ẹranko, ó ṣẹ̀ṣẹ̀ wá padà wálé ayé níwẹ̀ ènìyàn. Gbogbo kíní yẹn túmọ̀ sí pé kò sẹ́san kan bì kan náà fẹ́ dàpè fún ọ. Kò sẹ́san kan bì kan, kò sí kójọ kan bì kan, ayé yìí náà ló mọ padà wá gbẹ̀san rẹ̀. Ìgbàgbọ́ yìí ó lòdìndí sí ìgbàgbọ́ Islam, ó lòdìndí sí ìgbàgbọ́ Al-Qur'an láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí. Ọlọ́run ń bọ̀ wá kó wa jọ. Ìyẹn náà ló gbàgbọ́ ní ó yí ọ tó fi mọ̀ pé gbogbo àwọn òkú wa tó kú tá à ń sunkún wọn, ẹkún gbà díẹ̀ péré ni o. Ìdùnnú gbà díẹ̀ péré ni. Nítorí òpinya tí ń bẹ láàrin àwa àti wọn, òpinya short time lásán ni, òpinya short time lásán ni. À ń bọ̀ wá pàdé, à ríra wa padà pẹ̀lú gbogbo àwọn tó ti kú. Ẹ̀bẹ̀ tá mọ̀ bẹ̀ lọ́wọ́n ọba ni pé òpinya tí ò ní sí pàdé lẹ́yìn rẹ̀ kó má ṣẹlẹ̀ sí wa. Òpinya tẹ́nìkan bá l'àlùjánnà, tẹ́nìkan lọ ná, ìyẹn gangan lòpinya.
tá a gbọ́dọ̀ máa sáré wípé kó má ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn tá a fẹ́. Àmọ́ pé nígbà tán ti wá gbẹ̀mí mì tí wọn ò sí lérí ilẹ̀ yìí mọ́, ó ti dà lọ rámirámi nù, kì í ṣàlọ́ rámirámi o. Àlìjámíù ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ ń bọ̀ wá kó gbogbo wa jọ. Ẹ̀bẹ̀ tá a mọ̀ bẹ lọ́hùn òun ni pé kó jọ̀ọ́ kó kó wa jọ sínú ìkẹ́ rẹ̀, kó kó wa jọ sínú àánú rẹ̀. Gbogbo ẹni tọ́kàn rẹ̀ kún yẹ́lẹyẹ̀lẹ nínú wa, Ọlọ́run bá wa kọ́kàn rẹ̀ jọ. Gbogbo ọ̀rọ̀ wa tí ò lójútùú tó ṣe yẹ́lẹyẹ̀lẹ, ìwọ Ọlọ́run ọba tí ń jẹ́ Jámíù bá wa kó jọ, kó lójútùú, ká rójútùú ara wa. Wọlá àlùbáríkà oṣù àlùbáríkà tá a wà yìí, oṣù ìdùnnú, oṣù oríire. Ya ṣoríire láyé, ya ṣoríire lálkìyámà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.